ìdùnnú ṣubú layọ̀ fún Munachi tí wọ́n mọ̀ sí kékeré, ọmọbìnrin ọmọléèwé kékeré tí ó kọrin lórí títì jóòní. Bẹ́ẹ̀ bá gbàgbé, mo ṣe fọ́nrán kan tí mo ṣàlàyé bí ọmọ yìí ṣe kọ orin tí Kiss Daniel kọ, tí Kiss Daniel sì fẹ́ràn orin ọ̀hún tí sì ń wá kí. Àwọn èèyàn ti ń wá mi kiri pé rìpọ́tà Yorùbá rìpọ́ọ̀tù dà. Kiss Daniel ti ń wọ́ ọmọ tí rí wo wọn tí wọ́n jọ kọ orin papọ̀. Nǹkan ń pẹ́ yí padà fún èèyàn. Wọ́ ọmọ tó wá láti ìlérò pọ̀, àwọn tí ó ń gbé ẹ̀gbẹ́ odò, tí wà láti slum, òun náà ni ó ti pàdé Kiss Daniel yìí. Àmọ́ wọn sọ ohun tí Kiss Daniel fún pàápàá jùlọ, bóyá owó ni, bóyá ẹ̀bùn kan ni. Torí ẹ̀yin náà tẹ́ ẹ mọ̀ wá ọmọ ọlọ́mọ kì í tẹ́ ẹ mọ̀ ní ẹ dákun fún wa lówó, bóyá lé wọn lẹ́ mọ̀ ti kíù báyìí. Ọlọ́run ó ṣàánú wa. Fẹ́yìn tẹ́ ẹ bá miss ìròyìn ọ̀hún, ẹ lè check Yorùbá Report lórí YouTube, àbí kẹ́ ẹ wò wá lórí Facebook, lórí Yorùbá Report. Ojúmọ́ kan ìtàn kan náà là á mọ̀ sọ ní Yorùbá Report wa yìí. Àìmọ̀ n ta fi ń ṣe ọmọ kékeré. Kiss Daniel ó mú ìlérí rẹ̀ ṣẹ. Ó pàdé Munachi ọmọ kékeré tí ó gbé orin rẹ̀ lárugẹ, tó kọ bí ẹni pé wọ́n jọ kọ ni. Ilé ayé, àìmọ̀ ntí Ọlọ́run lè gbà tó fi lè gbé ẹ̀dá ga. Ọlọ́run ló mọ tọmọ yìí gbà, ọmọ náà sẹnu wẹ́rín. Ọ̀gá. Don't